ọmọkùnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè nàíjíríà ìyún ọmọ ààrẹ bọ́lá ahmed tinubu ṣèyí tinubu ó ti pariwo síta ó ti sọ̀rọ̀ sókè lórí ìròyìn méjì tí wọ́n gbé jáde nípa ẹ̀ nínú ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí tí ṣèyí tinubu tó sì ti jẹ́ kó di mímọ̀ wípé àsìkò òṣèlú ó ti ń súnmọ́lé àti pé àsìkò táwọn èèyàn tí wọn yóò máa gbé ìròyìn ẹlẹ́jẹ̀ kiri lórí ẹ̀rọ ayélujára nípa àwọn olóṣèlú pàápàá nípa òun àti ìdílé òun. Ó ní àsìkò náà ti súnmọ́, ṣùgbọ́n káwọn èèyàn kí wọ́n máa gbé ojú kúrò nínú àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ náà kí wọ́n sì máa tẹ́tí lẹ́kọ̀ọ́ fún àwọn nǹkan tí òun bá fẹnu ara òun sọ tàbí táwọn bá fi síta yálà látọ̀dọ̀ òun tàbí láti iléeṣẹ́ ààrẹ. Ǹjẹ́ ẹ̀sùn wo ni wọ́n fi ń kan Ṣèyí Tinubu tí ọ̀dọ́mọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ pé 40 ọdún náà tí ó fèsì lé lórí? Ó mà ní bí àwọn kan bá ṣe ń fẹ̀sùn kàn wípé nítorí rẹ̀ ní ìjọba ìpínlẹ̀ Èkó lábẹ́ gómìnà Olúṣọlá Babájídé Sanwó-Olú iná ṣe kó gba àwọn mọ́tò kórópè tí ó ń ná ojú ọ̀nà Lẹ́kì sí Ẹ̀pẹ́ ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ṣe kó wọn kúrò lọ́nà. Wọ́n ní Ṣèyí Tinubu ti lọ kó àwọn mọ́tò tuntun wọlé sórílẹ̀-èdè Nàìjíríà tó sì ní òun ní ìjọba ìpínlẹ̀ Èkó náà fẹ́ fún láṣẹ pé àwọn mọ́tò ẹnìkan ni yóò máa kó èrò láti ojú ọ̀nà márosẹ̀ Lẹ́kì sí Ẹ̀pẹ́, èyí tí yóò gba ìjẹ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ mọ́tò èrò tí wọ́n fi mọ́tò wọn ná ojú ọ̀nà náà. Bó tilẹ̀ jẹ́ pé ìwọ́de ó wáyé ní ojú ọ̀nà náà lọ́sẹ̀ tá a wà yìí táwọn onímọ́tò tọ́rọ̀ kàn tí wọ́n ń bínú pé wọ́n fẹ́ gba ìjẹ́ lọ́wọ́ ara wọn, ṣùgbọ́n lásìkò tí eléyìí ń lọ tí wọ́n fi ẹ̀sùn kan Ṣèyí Tinubu, ìní fọ́tò míì tó jáde lórí ẹ̀rọ ayélujára níbi tí Ṣèyí Tinubu tí ó ti fi nǹkan bomú tó sì ń gbé àwọn oúnjẹ tó ń pín kiri, èyí tí wọ́n wá kọ ọ̀rọ̀ síbẹ̀ pé nítorí ètò ìdìbò ọdún 2027 ìní Ṣèyí Tinubu fi sọ̀rọ̀ ẹ̀ di àwọn tó ń kó ọjà kiri tó ń pín oúnjẹ káàkiri fáwọn èèyàn lásìkò tí ààwẹ̀ Ramadan tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí. Ṣùgbọ́n nígbà tí Ṣèyí Tinubu tó rí àwòrán yìí ló máa fọ́n síta pé kò sóòótọ́ níbẹ̀ o, kì í ṣe ọdún yìí ni òun ya àwòrán tó ń gbé kiri náà. Ó ní lásìkò àrùn coronavirus ọdún 2020 ìní òun ya àwòrán náà níbi tí òun ti ń pín oúnjẹ kiri tó sì ní wọ́n wá fẹ́ lo àwòrán náà lásìkò yìí láti fi ba orúkọ òun jẹ́ nítorí pé ètò ìdìbò ọdún 2027 ó ti ń súnmọ́lé. Bẹ́ẹ̀ ni Ṣèyí Tinubu tó kọ ọ̀rọ̀ yìí sórí ẹ̀rọ ayélujára Instagram ẹ̀ ó tún jẹ́ kó di mọ̀ pé òun ò kó mọ́tò kankan wọlé látòkè òkun o láti máa ṣiṣẹ́ lójú ọ̀nà márosẹ̀ Lẹ́kì sí Ẹ̀pẹ́ àti pé iṣẹ́ ọwọ́ àwọn ọ̀tá òun tó fẹ́ ba òun lórúkọ jẹ́ ni. Bákan náà ìjọba ìpínlẹ̀ Èkó àwọn náà ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí o nínú àtẹ̀jáde tí kọmíṣánná ọ̀rọ̀ ìrìnnà nípínlẹ̀ Èkó Olúwaṣeun Òṣìyẹmí tó fi síta nínú ti jẹ́ kó di mọ̀ pé ìjọba Èkó ni ó ń ṣe iṣẹ́ lójú ọ̀nà Lẹ́kì Ẹ̀pẹ́ láti mú ayé rọrùn fún àwọn ará ìpínlẹ̀ Èkó tó sì ní ọ̀rọ̀ náà kò kan Ṣèyí Tinubu tàbí ẹnikẹ́ni wípé àwọn ló fẹ́ kó mọ́tò wọlé àti pé ìjọba ìpínlẹ̀ Èkó ni ó ti ní èròǹgbà tipẹ́ lórí ojú ọ̀nà Lẹ́kì sí Ẹ̀pẹ́ tí kì í sì ṣe ọ̀rọ̀ ọdún yìí tàbọ̀rọ̀ ọdún tó kọjá ni làwọn ti wà ní ẹnu ẹ̀.